ayé ṣeun rere. Ó ní kí n lọ ṣẹ́yún oṣù 5. Mo sì fi bẹ́ẹ̀ lọ sọ́run àpàpàǹdodo. Ayé ò ní ṣètù mọ́ o. Ò ní ṣeun rẹ o. Àyàfi tó o bá ṣe tèmi. Àfi tó o bá ṣe tèmi o. No problem. Ẹ̀ẹ́dẹ̀ ń wò bí àwọn méjì. Àkọ́kọ́ ẹ̀ ń wò bí ẹni tó wá da ògùn sílẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń wò bí olè tó máa kólé lóru. Ẹ má kó bẹ́ẹ̀ mi o. Ẹ má kó bẹ́ẹ̀ mi o. Yà, a lọ sọ pé ó ń bèrè Àwọn ọmọ mi. Tókunbọ̀. mọ́mì. Jọ ṣé o lè wá sọ fún mi wípé mọ́mì mi ló bèrè mi nílé látàárọ̀? Ìjẹ̀bi fọ́tò wọn wọ̀n mí rí tẹ́lẹ̀ ní abẹ́ sọ sórí rẹ̀ fún mi. You are mad. Tókunbọ̀. Ọkọ mi ò dé. Ṣé kò sí? Ẹ máa sùn. Láti jọ yìí, kò tiẹ̀ béèrè mi. Ẹ máa sunkún, ẹ máa sunkún. Ẹ bá sunkún, èmi náà máa sunkún ni. Iṣẹ́ rí igbó mi. Tí bá ní kí n máa sọ ọgbẹ́ fún yín, àkókò á lọ. Mo kàn lè brief yín nínú ẹ̀ nìkan tó ṣẹlẹ̀ sí mi. Iṣẹ́ rí nígbà tí mo kó lọ́dọ̀ yín, mo ṣe alábàápàdé ọkùnrin kan. Very vital document. Yes, what is it? Tani. Tókunbọ̀, kí ló lóun fẹ́? Okay, ní kó wọlé. Please. Yes. Afternoon, sir. Afternoon, please sit down. I'm coming. This is terrible. Sorry to disturb you, sir. Sorry, my dear. What can I do for you? Mo rí envelope tó contain àwọn nǹkan kan ni. Bíi passport, international passport, passbook àti check. Èmi ni mo ní. Ṣé gbogbo tó dà mí lórí irú tí ó torí mi ya wèrè tí mo dá gbogbo ọ́fíìsì rú kò tún lórí documents wọ̀nyí lọ. Can't you say this? Láwọn checks tí mo ti sign. Mo rí. Open check. Mo rí. Gbogbo nǹkan tó wà bí by worth over millions. Òun ló sọ mí di wèrè tó ń rẹ. By the way, bolo ti rí. Ní títì ni mo kọ̀ rẹ́ envelope yẹn lẹ̀ mo wá wọnú ẹ̀. So mo wá ra àwọn kìíní yẹn, mo wá complimentary card yẹn náà, mo wá lọ kí mo wá fún ẹni tí ó ní o. A dà fún ẹ. Orí gbogbo ẹrù mi yìí, ó dẹ̀ dá padà fún mi. Wàá ṣorí rẹ̀. Millions rẹ̀. By the way, what's your name? Tókunbọ̀ Johnson, sir. Tókunbọ̀ Johnson. Iṣẹ́ wo ló ń ṣe? Mi ì ṣiṣẹ́ kankan. Mi ò níṣẹ́ lọ́wọ́. Ìyẹn ni wípé o ò ṣiṣẹ́, o dẹ̀ rírú àwọn nǹkan bàtàbàtà báyìí. O ò dọ́gbọ́n láàrin ẹ̀. O dá nǹkan mi padà fún mi. Àgbà tí kò kí ń ṣe mi ni mo ní. Wàá ṣorí rẹ̀. Àmì sà. So o níṣẹ́. O lọ sí o kàwé kí ló kà náà? Up to polytechnic level.
mo wá fi stop torí kò sóhun tí màá fi fọ́dà mọ́. O ní diploma yìí lọ́wọ́. Mo ní lọ́wọ́ sir. OND àbí HND. HND. O ti níyẹn. Mo ní sir. Course wo? Business administration. Biz admin. Lo ti ní HND. Bẹ́ẹ̀ni sir. Consider yourself a lucky boy. Kí ni mo wí? Ẹni kí n consider ara mi lucky boy. Tó bá mọ iye millions tí n bá sọnù pẹ̀lú kíní tó wó yìí, so automatically kò sí nǹkan tí mo lè ṣe fún ẹ lóore tó pọ̀ jù. I will do something. Màá gbìyànjú fún ẹ. I will help you. Inú mi á dùn sir. Ọlọ́run máa ẹ̀ fà wọn náà. Wọ́n máa fi fọ́kù nínú. Àmì Jésù. Mọ́mí kí ni kan ṣẹlẹ̀ sí mi gan náà láàrin gbogbo ìgbà yẹn ibi tí n bá rìn sí ó ní nǹkan tí wọ́n sọ sí mi lára ibòmíì wá ní ọmọ yẹn lẹ́wọ̀n bíndébí ọmọ yẹn lẹ́wọ̀n ó dùn mí àmọ́ kò sẹ́yìn tí mo lè béèrè lọ́wọ́ ẹ̀ àmọ́ ní ti tí mo rí yín ẹ ṣàlàyé fún mi ṣé tó ń tọrọ ẹlẹ́sẹ̀ wọn. Tó kú mọ́. Má. Ṣé wọ́n mọ̀ pé ń jẹ́ òfin ìṣẹ̀lẹ̀ wọn? Mi ò jẹ́ rìn lágbègbè ẹ̀wọ̀n. Mo mọ̀. Ọlọ́mọ jọ kára rìn fẹsẹ̀ sí ni. Ìyá ń tò tẹ̀. Màmá ọ̀ ẹ kújọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta yẹn mo retí ẹ̀ lánàá. Wàhálà ọmọ yìí náà ni. Kí n tó wá jẹ kí n tó ṣe gbogbo ẹ̀ kí n tó lọ sọ́jà. Mo fẹ́ lè kó lọ́ra yẹn. Ṣé wọ́n kọ́ ọ̀rọ̀ ọjà wa yìí? Ọjà tó bá rà ní 2000 nínú. Ó ṣe é ṣe kó lé lọ́la. Ó dẹ̀ ṣe é ṣe kó di kókàn ni. Ṣáàbù ẹni wélo kan tó wé extra kan nìyẹn. Bí èlò wá ní ìmọ̀ ọ̀? 500. Ènìyàn padà wá ní mara. Gbọ́ tó sì dà. Olúwa tó sì máa. Kí ló ṣe é tó ń sunkún? Bíbí ní ọjọ́ kan lù lé. Kí ló ṣe é? Bèbè wálé ìjókòó lù lé. Ẹ má sunkún, ẹ má sunkún. Sorry, mommy. Ẹ má sunkún. Sorry, mommy. Ẹ má sunkún, èmi náà má sunkún. Ẹ má sunkún, èmi náà má sunkún. Ó ti tó. Má sunkún. Iná ẹ má sunkún mọ́, iná ẹ dákẹ́. Bá lọ, wọ́n bá ṣe pípí ẹ̀ báàtì wọn, wọ́n ṣe máa wẹ̀. Mommy, sorry, mommy, sorry. Mommy, sorry. Sọ́dọ̀ ṣe bọ́. Who is that person? Who is this? Tókunbọ̀. Mo jí. Olọ́lá rí ibà lẹ́nu. Mojísọ́lá. Wọ́n ní kẹ́ mú wa wá ṣá. Mojísọ́lá. Answer yìí. Báwo? Adúpẹ́. Ẹ kí ló dé tí mi ò rí ẹ mọ́ ní ilé mi? Láti wá ṣe kí ni? Àbí ọ̀rọ̀ ọjọ́ yẹn tí mo sọ pé máa travel mi ò jẹ́ kó pa. Mo ti dé tipẹ́. In fact, mo ti dé ilé ọ̀dọ̀ ẹ. Gbà tí mi ò rí ẹ ni àbúrò ẹ wá sọ fún mi pé ọ̀dọ̀ àǹtí ẹ ló wà ń bí. O ti lè parọ́, ti lè parọ́ jù. Má bínú tó bá jẹ́ yẹn ni. Ó tún bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ pípa. Irọ́ ṣé o pé travel mi gbà yẹn ó máa ń wọnú ara wọn. Ok. So má bínú ṣùgbọ́n jọ. Bínú. Better. Nígbà tí èmi gan travel kí n má purọ́ fún ẹ ìṣe nìfẹ́ ń fà mí tó ń fà mí tó ń fà mí mo wá wò pé mo láti rí ẹ and moreover to prove a point. Pé kí nìyẹn? Yà tó bá rántí nǹkan tó ṣẹlẹ̀ the last time tó wá sílé mi ṣorí sí mo ti wá láti prove point kan because time tí èmi gan fi rí ẹ yẹn ìṣe ni ìfẹ́ kàn fà mí ó kàn fà mí ó kàn fà mí. Ó tún bẹ̀rẹ̀. Ó tún bẹ̀rẹ̀. Mo jí
dúró gbọ́ tèmi. Ok, ṣé wàá test mi? Test for what? Kó bá lè gbàgbọ́ ni. You can't do it. Ó ní nípa ìgbàgbọ́ ni àwa rìn kì í ṣe nípa rírí. Surely you have to believe, have faith wípé mo lè try ẹ̀. Irú ẹ ti pọ̀ jù wọ́n máa tẹ̀lé ẹ. Jẹ́ kí n fi ọkàn wọn. Níṣó. Kíkà lọ. Níṣó. Níṣó. Jẹ́ fi ọkàn wọn. Ní ọ̀rọ̀ oṣù ti di parọ́ jù. Dídé kó lọ́wọ́ ẹ̀ náà. Mi lè dìde jọ ti ṣe mí léṣe. Mi ò gbọ́. Ti ṣe mí léṣe. Tẹ̀lé dìde tí má dùgbára mi lóhùn tí má dìde gòjì máa kọ. Mílíkì ló máa mú. Mílíkì. Máa mú mílíkì. Pẹ̀lẹ́. Ó gbàgbọ́ àbó gbàgbọ́. Ní gbogbo eléyìí lára ló ń dé mọ́ra látọjọ́ yìí. Mo sọ fún ẹ téèyàn bá ní sùúrù ẹ rò pé yàn gọ̀ ni sùúrù ni mo ní fún ẹ. Wọ́n ní bí wọ́n bá gbàgbọ́ bí wọ́n bá gbàgbọ́. Bùnmi. Ó yà lẹ́nu pé mo yọ sí àbí. Ó yà mí lẹ́nu ṣọmọ èmi náà ṣe ìwọlé mi jáde tẹ́lẹ̀. Ok, ó tẹ̀lé ọdún wa. Náà nǹkan tó mọ̀ kàn fi wá ni pé nǹkan tó ṣọ́nà ẹ̀ dùn mí gan-an. Oṣù ìpò dùn ẹ̀. Ó ti ara ní video club ẹ̀ ó dùn mí gan because mo expect pé even tí o bá ní nǹkan tó nurse against mi wàá dẹ̀ pè mí wàá sọ fún mi nítùbínùbí kò yẹ kó àwọn ọmọ ọlọ́pàá ló káàkiri bẹ́ẹ̀ yẹn kó yẹ kó ní bínú mi nìyẹn náà. Kò yẹ kínú bí ẹ nà ṣùgbọ́n ara ẹ ni mo bẹ́ẹ̀ sọ èmi bí ni pé it's true pé o ò lè ṣe òkòbó ni ẹ so èmi bí ni pé tí mo bá sọ fún ẹ wàá lè fine. Ogun bo kò ní kó òun kà ń pè kí ni mo fẹ́ dán ìwò fún ìwọ náà wò for the past 5 years kí n jẹ́ ìwò kí ni mo fẹ́ dán ìwò fún ṣùgbọ́n èmi bí ni pé lóòótọ́ òkòbó ni ẹ pé o lè ṣe. So Bùnmi wo àánú ẹ̀ ṣe mí. Kí ló ṣàánú fún. Mo wá láti proof point yẹn ọgbọ́n náà ni. Proof kí ni. Dán owó kó sì ní pé ló wà. Màmá dùn ara ẹ̀. Èmi bí ni pé o lè ṣe. Ṣé kọ́ ló ilé? Èmi mo ní kí wàá fẹ́ fẹ́ ọkàn ìwọ dìde. Àná lè ṣe. Dìde. Sori mi ò lè parọ́ èmi bí ni ìfúlọ́kà mi pé o ò lè ṣe so kí wàá ni. Mo fẹ́ lọ́kọ̀ fi kọ́ wọn ọ̀wẹ́ ni ìwọ ni ṣo. Àlàyé báwo ṣé wà ìyá mi ń fẹ́ lọ sí pẹ̀lẹ́ Àlàyé pẹ̀lẹ́. Wọ́n ṣe ṣọmọ fún mi ò rẹ́. Búbù Búbù Bùnmi Bùnmi Búbù Búbù ṣé o ti lajú wo láti ní lọ kí máa yẹ ń lé mi ṣé bàbá tó ní pé kò ní action nìyẹn tí n bá rí ẹ ń lé mi wàá gbà dúró lè tiẹ̀ kémi dúró lè tèmi wo ẹlẹ́dàá mi ò ṣe é yàn jẹ. ẹ jọ kò sí wọn. ẹlẹ́rọ̀wá olúfẹ̀ ẹlẹ́rọ̀wá ajé ẹlẹ́rọ̀wá ọmọ ẹlẹ́rọ̀wá alábíà ẹ̀rẹ́ ogbó tí ṣe bá lè ọ̀rọ̀ àwọn tọ́lá mojúbà yín ẹ̀ mọ̀ kí n máa bá yín lóye mo pè é lórúkọ akọ́nilọ́gbọ́n ní sáwò lẹ́wọ̀n apò ìkájà ní sáwò lómi ní nǹkan wọn la káàkáà ti inú ẹ̀jẹ̀ wọn lórúkọ tá a pẹ́ ìyá mi òṣòro nígbà ẹ dàpọ̀ ẹ̀jẹ̀ ó gbádùn Benjamin ọmọ ọ̀sán méjì ọmọ èjì ògbéjọ́ náà rèé o ẹ̀jẹ̀ ó gbádùn o. ẹ̀jẹ̀ ó gbádùn ẹ̀jẹ̀ ó gbádùn.
lápẹgbá ojú ọ̀run ò lé kókó ọ̀pọ̀ àgbàrá ọ̀ látọ̀nà. ó tó lò. ó tó lò. Tani o. ó máa kó wàhálà o. èjì. mo rí wàhálà ẹ lórí Benjamin. òjì. èmi ni. Tani o. Àyọ̀ká. Àyọ̀ká. ìyàwó ẹ̀ ni mo jẹ́. òun ló sọ mí dà báyìí. ó fún mi lóyún oṣù 5. ó wá ní ìlọṣẹ. wọ́n rò kó mi lè mú jẹ. Ṣàngbálà ń ta ọ̀jẹ́ mo sí nǹkan péré o. èmi ni mo ṣe. ìwọ ló ṣe báyìí. bẹ́ẹ̀ ni. aya ọ̀run ní dánmọ̀ ilé àwọn. ó ti bà ayé mi jẹ́. tọ̀ náà bẹ́ẹ̀ náà ni lóòótọ́ ó lè rí bẹ́ẹ̀. wọ́n ní tí ó làákò bí ayé ẹ̀dá bìrì ńlá kò bí ọ̀run olówó ló sọ lápá àwọn àrùjànú àìwá gbọ́yá kátà ìwúrẹ́ ẹ̀gbọ́ gbìyànjú rà wé. ẹ̀yin òkú tó bá ti wá pọ̀ gbọ́dọ̀ máa bá láàyè ìjọ kí la wá lè ṣe nítorí bí òde ni ló tún ni. nǹkan kékeré ló ṣe fún un. ọjọ́ ènìyàn. nǹkan náà jù báyìí lọ. ń gbọ́. àbílẹ̀ mi ló máa fi ṣèyàwó ẹ̀. ṣé bọ́ ọlọ́kọ tiẹ̀ ni kó tó máa gbá àbúrò tiẹ̀ la yóò gbàlà yóò máa bẹ̀rẹ̀ sẹ́ńgẹ̀ rẹ̀ léè tó ń sọ yóò máa bòbó sẹ̀. My woman. Ojiri. Kúlẹ̀ máa. Tọ́lá báwo máa ní? Rọ́ọ̀sítò káàbọ̀ ọkọ mi. O lè fẹ́ jáde. ẹ̀sùn ọ̀fẹ́ múlùkọ́ máa ti jáde wá pàdé. Àwọn tó nílé kejì tó ń ṣe preparation wedding ọmọ. ó ní nǹkan kan tí mo fẹ́ sọ fún yín náà ó lè dàbí ṣe báyìí tẹ̀sí jáde mi sọ much fún wọn gbàtà ń bọ̀ anyway. Tẹ́ bá rántí incident kan tó ṣẹlẹ̀ nígbà kan tí mò ń fóònù lé mò ń sọ fẹ́ni tó ń fóònù mi yẹn wípé mi ò lè ráyè wá pé mi lè ráyè lọ sí London. Bẹ́ẹ̀ni. Chief ni so ìgbà tá à ń bọ̀ sí àwa yà ní ọ́fíìsì wọn so wọ́n wá sọ fún mi wípé contract táwọn fóònù mi fún gbà yẹn tí mi ní mi ò lọ pé ó sì wà ńlẹ̀ o pé báwo wà ni o wọ́n ní ìkan ló kún bí mi nínú gbà yẹn Ọlọ́run ti bá yanjú ẹ̀ ṣe mọ̀ so máa ní kọ́ máa wọ̀rí pé màá lọ even pàápàá mo ní èmi àti tọ́lá làjọ ń lọ so bí wàá bí 3 days time nísìnyí àwọn afẹ́yìn sí Nàìjíríà kẹ́rin máa gbádùn sí àwa lọ. Ẹ tí ìmúra tán. báwo ṣe fẹ́ lọ ni. Ẹ fẹ́ lọ kẹ́ lọ gbó tútù sára díẹ̀. Ẹ fẹ́ fẹ́ mi síbí. tẹ bá tiẹ̀ fẹ́ lo 6 months gan ẹ fẹ́ lo yíyà kò sí wàhálà ẹ lọ gbádùn tara yín yà ìyẹn kan Ọlọ́run ẹ̀yọ kan. Mọ́mì ẹ fi àdúrà máa ràn mí lọ́wọ́ sí i o kọjá kí n máa sọ bẹ́ẹ̀ ni pé tí n bá wo ara mi nígbà míì tí n bá wo nǹkan tí mo ti acquire at this my age àyà mi máa ń já o torí náà ẹ jọ̀ọ́ ẹ dúró fún mi dáadáa Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà ẹ jọ̀ọ́ má fi mí sílẹ̀ o jẹ́ bó ṣe jẹ́. Tókunbọ̀. Má. Ìwọ náà kọ Ọlọ́run ni. Ọlọ́run bá ní. Ṣé mọ̀ pé ńgbà tá à ń bọ̀ nílé ayé a ti kúnlẹ̀ a ti yàyàn mọ́ wa tàbá délé ayé tán ẹni tí ó ti gbàgbé àkúnlẹ̀ yẹn ìwọ ti lówó tí o ti ní o dẹ̀ máa ní kálẹ̀. Àmímà. Ó ti rí ìmọ̀. so èmi fẹ́ lọ kí n lọ fi yẹn ọ̀sùn àwọn ọ̀sùn jẹ. Ẹ ti ṣe tó fẹ́ lọ. Ìgbà yín fàkìlẹ̀ sílẹ̀ àti
ẹlẹ́ bàbá ẹ sọ kíni ìkàlẹ̀ àjànú obìnú àjànú kàlà ń pè ní wúdiwúdà wúdiwúdà yóbìnú ẹ máa sọ̀rọ̀ yín lọ. àjànú obìnú ṣé bó nílé oníwòlí là ń bọ̀ kò yọ ní lóòótọ́ ilé wòlíì ni wòlíì tó ní mí Muhammad ní mí ẹlẹ́sìn Muhammad tó ní mí wòlíì tó sí ẹ̀sìn àbáláyé nítorí pé bíbélì ló wí ó ní Jésù sọ mi di ọtí wáìnì ńlọ́fà tí àwa fi ń sọ egbò àti ìwé tá à ń dúró pọ̀ tí sì ń di jíjẹ àǹfààní bí Jésù pinna ni òpinna ni Jésù ilé sọ mi di ọtí wáìnì ìpàṣẹ rẹ̀ làwa sì ń tọ̀ táwa náà fi ń sóògùn tí fi ń jẹ sóòsì rí nínú ẹ̀sìn anabi Muhammad sallallahu alaihi wasallam ìwọ tó ọba ma kéwú tó ọba ma àdètú ké yàtọ̀ sí kéwú ológere ó nínú alihamudulilayi wọn ni alẹ́ tó ní wọ́n sẹ̀ lókè ń jẹ́ ha bá tó ní wọ́n sẹ̀ lẹ́sàlẹ̀ ń jẹ́ bi mímu tó ní wọ́n sẹ̀ lókè ń jẹ́ mu da tó ní wọ́n sẹ̀ lókè ń jẹ́ du bàdámù de lamọ ajẹ́ ha du alẹ́ ha hamu ha du alẹ́ ha mudu ẹ̀sìn ìbílẹ̀ náà sì rí kò sí ètí ò sìn gbogbo ẹ̀sìn lẹ̀sìn ọlọ́lá ń sìn bọ̀ káwé sọ̀kalẹ̀. ẹsẹ galu jalo ti dọdà kí má bàa fọ̀rọ̀ gùn àwa dúpẹ́ ni tí ọmọ tọmọ wa. tọmọ yìí ọwọ ìdúgbò rẹ ni àìdúgbò rẹ ni nítorí ọ̀nà lọ́pẹ́. àdúpẹ́ nítorí ọmọ èmi nǹkan kọ́ ni mo bí àbúrò mi ló bí ṣùgbọ́n àbúrò mi ti kú ìyàwó rẹ̀ lọ́jọ́ kan ti bí. mo ti yẹ fún dáadáa. ẹsẹ̀ nǹkan tí náà dá o. ìdí ọpẹ́ tá a wà fún ni bàbá. bàbá mi ti bí wa ẹ gbà kẹ́ni kí n fèyí ṣe. 5,000 owó yìí. ẹ bá ẹ jẹ́ àtọ́yà àwọn. irọ́ owó ti pọ̀jù. èsù láàbò ìnáwó náà. kékeré lélẹ́yìí. ẹ fọ́sù ọ̀nà ẹ̀yin kéṣù wa lè máa fèyí fún yín bí ẹ bá ń fi sórí èṣù ẹ fi sórí fún yín. èso ọ̀fẹ́ràn yín báyìí ó yà kàtà. kọ́lọ́dún tó bàjẹ́ àná. ọlọ́wọ́ tó bàjẹ́ yóò sọ gbàtí ànágbọ́n àwọn sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àbí ọgbàtí. ṣé ẹ rí ọmọ àti ọkọ rẹ̀ wọ́n ti táàbù. wọ́n ti lọ Amẹ́ríkà. wọ́n ti lọ Ọlọ́run ó ṣe wọn lálùbáríkà mi. àṣẹ. inú mi dùn gan-an inú mi dùn lọ́pọ̀lọpọ̀. ẹ kí hallelujah. sọlá rẹ kàrí. ẹyin bàbá lógo. ẹyin ẹ fi bàbá sùn ìṣúná lógo. ọmọ ti ní o. ẹ ṣe o. bàbá ẹ lẹ́ o. ẹ lẹ́ o bàbá. aya mi rè é ẹ fún ọjọ́ mẹ́ta sọ́wọ́ yá ẹ kúnlẹ̀ kàdímọ́lẹ̀. sọ̀rọ̀ ya ẹ kulẹ̀ ojú ẹ̀ wọ́n ṣe létí. ó rí mi ni ọ màmí. àwọn bàbá kó bàtà. ẹ mọ́ra ni. mo mọ̀ wọ́n àwọn ni mo sọ fún yín bàbá. níjọ́ ìyàwó wa àwọn náà wà tí wọ́n wá jọ ọmọ gbé tó ti fọmọ fẹ́ lómi ìtawọ̀ ọ̀hún. bíi tí bò. ẹ̀dùn kò yé mi. ṣe rí èmi kí mo dàgbé ìyàwó rú. káwa ni. ẹ fẹ́ gbọ́ bàbá ti yọ̀ ọ̀dà. ṣe rí ọmọ wa ta lọ sí ọ̀fà tẹ̀ yìí nígbà tí bàbá rẹ̀ ti ń bẹ láyé nígbà wọn bí ọmọ tí wọn fẹ́ sọ súná ọmọ níjọ́ mẹ́jọ ṣé wọn ní bàbá rẹ̀ wá tó ní ọ̀rẹ́ kan tó ti yẹyin tí wọn fẹ́ràn ara wọn wọn máa fúnra wọn ní nǹkan kò sí tí wọn fúnra wọn nígbà wọn wá sórí kan fún ètò ìjábúrò mi yan ọ̀rẹ́ rẹ̀ wọn wá ní tó ṣe fún ni pé kò fi dá mọ́jẹ̀mú ẹ fọmọ ara yín kẹfì fúnra yín níjọ́ náà lóòótọ́ wọn sì gbà tọ́lá lórúkọ ọmọ tiwa ọmọ ti arákùnrin tí mo ń sọ yìí tọ́jọ́ mọ ọ̀rẹ́ mi yìí òní ń jẹ́ Tókunbọ̀ tọ́ǹsì wọ́n sì fi fara wọn lóòótọ́ gẹ́gẹ́ bíi májèmú gbà kéke ṣùgbọ́n gbà táwọn ọmọ yìí dàgbà ẹ̀kọ́ kan làwọn ríra nítorí máa ń lọ sílé wọn èmi gbà tó lọ fẹ́ ọmọ tiwọn tó yẹ nítorí ọmọ tiwa kò lórí ọkọ lóòótọ́ kò lórí ọkọ àmúbọ́pọ̀ ọkọ mẹ́jọ dídí ara ẹ ni àgbésọ́lẹ̀ báyìí lọ́mọdé àgbá yẹn ni ọwọ́ afẹ́ ọmọ tiwọn nígbà tí ọwọ́ ajá ọjọ́ táwa ń ṣe ìgbéyàwó nínú ṣọ́ọ̀ṣì ìní Tókunbọ̀ bó sì jáwọ́ ṣọ́ọ̀ṣì wa nù èmi ò sì máa mọ̀ bó sì gbé Tọ́lá lọ́nu. bàbá ẹ dákun ò tí yóò dà o ṣé bàbá ìkó nínú wọn rántí ọ̀rọ̀ ìgbà tó ń gbéṣu wá fún yín tán tó gbogbo ìwà fún yín sáwájà náà fún yẹn yìnbọn gbà náà ẹ rántí má jẹ. sẹ́mi ni mo wá fa ọmọ sẹ́mi ni mo fa ọmọ ilé ọmọkùnrin tó jẹ́ ti. ẹ wo bàbá torí ọjọ́ nǹkan tó ti ẹ̀ ń jómi lábẹ́ aṣojú yẹn lọ Benjamin kọ́ bàbá. ń bọ̀ ọ̀rọ̀ Benjamin ọ̀tọ̀ ẹ má jẹ́ àtàpọ̀. tìrẹ ló pé kà ó pé ẹ wo ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ìwọ kan sọ̀rọ̀ obìnrin ni sọ̀rọ̀ mi ti yé sẹ́rí ntọ́sẹ̀lẹ̀ gangan tọ́sẹ̀lẹ̀ sẹ́kẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ sẹ́kẹ̀jì àṣẹ ọ̀rọ̀ ni. àṣẹ ọ̀rọ̀ ó dùn fákalówí ó ní agbọ̀ngbọ̀n àwọn olóde lórí àgbáyangidi awòde Ìjẹ̀ṣà
ọkùnrin yangidi náà ní láti pa adúbá fún olóyìn mẹ̀fọ́ tí ó bulẹ̀ olówùroko wọn ni ọbọ̀ yegun ilé ẹbọ rẹ òfin wọn ni ọbọ̀ òrìṣà ọjà ẹbọ rẹ ọgbà wọn ni ọbọ̀ orí pa wọn ni ọbọ̀lẹ̀ ilẹ̀ lu wọn ni ọbọ̀ olúbọ̀bọ̀ ntìrìbọ̀ tí ṣe bá bá ẹbọ ó ló mọ̀ pé ìyá tó bí ní sáyé ní jẹ́gun lé ó mọ̀ pé bàbá ẹni lò sáọjà o ó mórí lórí ó mọlẹ̀ nílẹ̀ òun ọ̀mú olúbọ̀bọ̀ ntìrìbọ̀ bá bẹ́ bọ́ wọ́n ní ẹnu lolúbọ̀bọ̀ ntìrìbọ̀ bá bẹ́ bọ́ ǹjẹ́ kí ni wọ́n ń bọ̀ ò nífẹ̀ẹ́ ẹnu là ń bọ̀ nífẹ̀ẹ́ ẹnu sẹ́rí ọ̀rọ̀ tí ẹnu ìbá ń sọ àṣẹ ń bẹ níbẹ̀ àṣẹ ń bẹ láhàn oró ni sẹ́rí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lómi ò ní yé orí mi mo gbé o àṣẹ ọ̀rọ̀ ti wọnú ẹ̀ ó gbénu ìwà tí ó gbé ní ọmọ wù sẹ́ẹ̀rí gbogbo nǹkan tá a bá ń ṣe ọjẹ́ máa jẹ̀mú ni o ó jẹ́ ọ̀rọ̀ kan ni o ẹ wo ẹ máa ronú àṣẹ ọ̀rọ̀ kẹ́ ẹ tó sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ màlẹ́kà kan àǹjẹ̀nú kan ìní ń gbé àṣẹ ọ̀rọ̀ kiri ntẹ́ yẹn bá sọ pé orí ẹ̀ burú tọ̀ ọ̀dọ́mọdé fàṣẹ sígbà náà o. àdékẹ́lẹ́ mi sọ pé orí ọmọ burú. àṣẹ ọ̀rọ̀ ti wọnú àṣẹ ọ̀rọ̀ sì ń bẹ lábẹ́ ahọ́n torí pé oró ni ahọ́n ọ̀rọ̀ yìí sì èmi ẹ̀yìn méjì sọ̀rọ̀ mi ti yé ẹ má múra yín lọ́ta ẹ má jà sọ̀rọ̀ mi ti yé ẹ sì ra yín lọ́kàn ọ̀rọ̀ lọ́wọ́ agbó yìí ọ̀rọ̀ lọ́gbọ́ àwa tún gbọdọ̀ pé kájí ìkú kọ́tán láwo ká tún máa gbọ̀n wẹ̀ gbá wọn kọ́tán sórí kìí ṣẹjọ́ ti yín kìí ṣẹjọ́ tàwọn ntí mo sọ ìgangan lọ́dọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ tá a fi dá máa jẹ̀mú gangan ńlọ́dọ̀jú ọ̀rọ̀ rú ẹ dákun ẹ sọ̀rọ̀ fásitì ọ̀rọ̀. níjọ sọ́ọ̀sì ìmílẹ̀ ṣáájú inú mi sì ń dùn ó sì pé tó ti fara ya oníṣẹ́jọ́ mi náà bàbá àṣẹ́rọ́ ọmọ yìí mo fẹ́ bàbá ẹ̀ ni ṣé mo pẹ́ tí ò bá jẹ̀ sún mọ́ wa a máa ní bóyá torí pé mi ò ṣe ìyá ẹ̀ bóyá mi ò fún ní wàhálà àwọn aláìmọ̀kan ni ọmọ sọ́ra ẹ parí ẹ bẹ́ẹ̀ kẹsì ọmọ débi ọtán ẹ̀yin ọ̀sẹ̀ gan alára ẹ máa tó kí ni mo dúpẹ́ fún tẹ́ ẹ ṣe gan èso ọmọ gbèyẹ o níbi tí tẹ́ bá lọ. ṣé o ti dọ́lá yàrá yàrá a tó fẹ́ bọ́ sí nínú yàrá wa. ọ̀dà mo ní bá ọ sọ̀rọ̀ àná mi ẹ gbọ́dọ̀ lọ lásán ẹ fi gun ètò lé ẹ máa mú lọ. ẹ filẹ irọ́ àníkè sun èso ní wọlé ẹsùn mẹ́nu náà lé yín ẹsẹ̀ ń egun èso nù. ẹsẹ̀ o ẹ lọ́ra o ẹsẹ̀ gan ẹ dùn mẹ́nu ìbílẹ̀ bọ́dọ̀ dùn yín nù ẹsẹ̀. orin dì ní inú ni kò rìn dídé sálẹ̀ ọgọ́rin dì lójú ni yóò lè bímọ bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ ló sọ̀rọ̀ mi ti yọ ọjọ́ bó ti jẹ́. Benjamin. Ben. kí ni mò ń ṣe bíbá Benjamin. orí ẹ ti yí tipẹ́tipẹ́ ọ̀rọ̀ pọ̀. orí rẹ̀ dàrú débi pé ọ́ dàrú jẹsẹ̀ tẹ́lọ̀ lọ. a ti náwó Benjamin. ìyàwó ẹ̀ tó fẹ́ nù o. dáàdù mi gbọ́. ó wà. bẹ́ẹ̀ni ìyàwó ẹ̀ tó fẹ́ rè tó ń lo ọkọ ẹ̀. bá mi babaláwo sọkọ mi ni. ọkọ ẹ̀ rè. tọ́fẹ̀ mi. ọ̀fẹ́ kẹ́ni ó di túláàsì. who is this. ọkọ ìyàwó ẹ̀ o tún béèrè. ìyàwó ẹ̀ rè. ìyàwó mi. bọ̀dá mo sì láìkì yín gan. kò yí ọdún jẹ́ nsàlàyé wọ́n ti jẹ́ fún ọ. sọ́ọ̀nà kó fún ọmọbìnrin kan lóyún rí tó o ní kọ́ lọ sẹ́yún àyọ̀ká ọmọ náà sì kú ọmọ náà kú ńgbà tó lóyún òun ní ń dà ọ́ láàmú ń lọ gbọ́wọ́lé ọlọ́pọlọ tó lè rẹ̀ fi yí tí a fi ń tọ́jú rẹ̀ kiri ó sì ní àwọn tíjọ sàdéhùn wọ́n wá ní kó wọn lọ sẹ́yún ló bá kú yìí ó lọ gbọ́wọ́lé ọlọ́pọlọ tí òjò kórè rẹ̀ pé tẹ́lẹ̀ orí ẹ̀ sì ti pé ní sọ́n tó bá ti fẹ́ àkóló gẹ́gẹ́ lórí ọgbọ́dọ̀ fẹ́ àbúrò òun tó rí nìyí wípé ìnáwó fi yọnu sí ọ kí ló jẹ́ káwá rẹ̀ ó yá sí ìgbà tá a fọwọ́ ẹ̀ lé ọ lọ́wọ́ sọ́nà mi ti yọ wá gbọ́ bẹ́ẹ̀ni níjọ́ ọba kọ ọmọ ilé ẹ̀ ló tó ya wèrè o àwọn òbí ẹ̀ ti náwó kó tó di bọ́ gbádùn yìí o níjọ́ ọba kọ ọmọ ilé ọ̀ ya wèrè o ogun àwùjálẹ̀ parọ́ o kèé parọ́ o. àǹtí lẹ́yìn yóò nọ́ máa. àdìsẹ́ kò sí ìlàtà sí mọ́ aṣọ ọmọ yẹn kiri òwò ọjà ẹ̀pá òkúrò. mo bá mo gbogbo eré tí bàbá ẹ̀ ti ká gbogbo wàhálà tá a ti ṣe kò síbi tá a dé tán fún bàbá tó ní ká ló mọ́mọ́ yìí wà èmi kan ti béèrè wọ́n ní kò sí nǹkan tá a lè ṣe. ó yẹ máa gbọ́ ẹ lè hẹ́ẹ̀pù mi kò hẹ́ẹ̀pù kò lè ṣe pọ̀ ó tún lè fẹ́yàwó mi.